A kú dédé àsìkò yìí, àsìkò ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀. Èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ìdí rèé tí àjọ INEC fi wọ́gi lé ìgbésẹ̀ láti pe Natasha padà wálé. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ ọ̀hún kò múnádóko tó. Ó ti tán, kò sí ìgbésẹ̀ kankan tá a fẹ́ gbé tako Natasha mọ́. INEC ló sọ bẹ́ẹ̀. Natasha gbóṣùbà káre fún àjọ INEC, ó ní wọ́n ṣe dáadáa. Ó ṣèlérí láti ṣàgbéjáde àwọn ẹ̀rí àrídájú tako Akpabio láìpẹ́. Ibas tó jẹ́ alámòjútó ìpínlẹ̀ Rivers ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn yóò ṣàgbékalẹ̀ àbá ètò ìṣúná míì fún ọdún 2025. Ẹgbẹ́ kan pè fún ìfẹ̀hónúhàn tako ìṣèjọba pàjáwìrì tó ń lọ ní ìpínlẹ̀ Rivers. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà máa ṣàgbéyẹ̀wò àtúnṣe àbádòfin owó orí fún ìbuwọ́lù lẹ́yìn ìsinmi lẹ́nu iṣẹ́ tó wà. Bámidélé ló sọ bẹ́ẹ̀. Wike ti sọ̀rọ̀ o. Ó ní irọ́ ni ìròyìn tó ń jà kiri pé òun dákú. Ó ní òun ò dákú o. Àwọn alága ẹgbẹ́ òṣèlú SDP láwọn ìpínlẹ̀ ti ṣíṣọ lójú àwọn àgbékalẹ̀ wọn fún àwọn ṣàǹkóṣàǹkó láàgbọ̀n òṣèlú ni, ìyẹn Àtíkù, Obi àti El-Rufai tí wọ́n bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà. Shettima ló lọ ṣojú ààrẹ níbi ayẹyẹ àjọ̀dún òmìnira orílẹ̀-èdè Senegal. Ilé-iṣẹ́ ológun lórílẹ̀-èdè yìí ti rí epo bẹntiróòlù tí iye rẹ̀ kò dín ní bílíọ̀nù 7, ìyẹn 7 billion naira gbà lọ́wọ́ àwọn karambání kan ní Niger Delta. Ìròyìn eré ìdárayá. Orílẹ̀-èdè wa Nàìjíríà ti sún sókè sí nínú ìgbéléwọ̀n àjọ FIFA. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.